ẹ jí ọba dìde, ipò ọba ti fẹ́ kú. Ilẹ̀ fi ń rí gbogbo ẹ̀ pé bàbá ibi tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ bí ẹ wà àwọn kápọ̀sì mọ̀ sọ yìí. Èyí tó bá lè wá tó jókòó tí gbogbo wa sọ̀rọ̀, ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ fún mi. Àwọn ọmọ yìí ò lè sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá kẹ́ni á ti sọ̀rọ̀. Àwa ọba láti sọ̀rọ̀ fún wa. Wọ́n dà fún wa. Ilẹ̀ Yorùbá ó gòkè. Ilẹ̀ Yorùbá ó dà o. Ilẹ̀ Yorùbá ó sùn. Ọjọ́ iwájú wa yóò dà. Bàbá wa rọ́mọ Yorùbá kan tó lóun láyà. Ìfẹ́ ṣèkínní. Ẹ gbé ẹ tìlẹ́yìn. Ẹ wà á rí bọ́yọ̀ ọmọ Yorùbá ò lè jẹ́ NPC. Wọ́n yà wọ́n máa gbà sọ̀rọ̀. Wọ́n yà jẹ́ kí á di. Ọmọ Yorùbá tó bá débẹ̀ kọ́ wá lóun ò ní yan ọmọ wa síbi kan. Èmi kan bẹ̀rẹ̀ sí ní máa lo gbogbo nǹkan tí mo bá mọ̀. Àṣẹ kábíyèsí lè ní nílẹ̀. Àṣẹ kábíyèsí ní ìbí sọ́mọ àdéṣe. Ẹ̀mọ̀ ìyọ́ mọ̀ pé ìbílẹ̀ Yorùbá àṣẹ ní ọba àti ìbẹ̀rẹ̀ ọba. Yóò dá fún ọ. Kábíyèsí ló wà. Mo ti tìfẹ́tìfẹ́ inú dúdú kí kábíyèsí wa ọba Rasheed òbí ẹniwáyé onígbò káwọ́ntúra òwúrà fún ìrìnàjò tí wọ́n lè sílẹ̀ lẹ́yìn pẹ̀lú gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Mo ṣe pẹ̀lẹ́ o, ẹ kúrò o sí gbogbo ẹ̀yin orí adé. Ló ti àtijọ́ máa devolution of powers yóò fún governors. So ọ̀pọ̀ ó lè bá governor mi sọ̀rọ̀. Máa nípa tọ̀rọ̀ àwọn Fúlàní nítorí pé tí mo fi ní kẹ́ fún mi láàyè wípé mo rí nǹkan tí táàrin rí ní ọ̀rọ̀ ọmọlúwàbí nílẹ̀ Yorùbá. Tó sì jẹ́ pé àwọn ọmọ wa táwa náà ní lọ́hùn nílẹ̀ ìborí tí tá bá sọ̀rọ̀ Fúlàní ẹ̀yin náà dẹ̀ sọ nísìnyí ẹni Fúlàní kọ́ la fẹ́ bájà, Fúlàní kọ́ la fẹ́ ẹ̀yà kan kọ́ la fẹ́ ṣe, ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọ̀daràn tí a bá mú pé ọ̀daràn tó bá ń kan negotiators tí a negotiate nípa ẹni tí ó gba tí ẹnìkan bá gbé ẹnìkan tá a lè fẹ́ jẹ́ kí wọ́n pa wọn nítorí iṣẹ́ àtàwọn bandits kan wọ́n mú àwọn èèyàn tí wọn ò lè fi wọ́n lẹ̀ ṣùgbọ́n ẹni tó bá lòun lè gbà wọ́n lẹ̀ ẹni téèyàn àfijọ́ ṣe kìíní nìyẹn. Àwọn negotiators wọ́n ti wà látàláyé tí báyìí tó pé báwọn ṣe máa ń ṣe nìyẹn. But nípa ọ̀tọ̀rọ̀ Fúlàní tí mo fi ń sọ nígbà tí a rí àwọn ọmọ obìnrin ọmọ kéékèèké àti ìyàwó wọn nítorí ìyàwó ọ̀daràn kìí ṣe àti ọmọ kéékèèké obìnrin tó bí fún ìṣọ̀daràn. Ìyẹn ni nǹkan tèmi ó dẹ̀ di nǹkan tó di ìtara wípé Yorùbá ò ní ọmọlúwàbí ni Yorùbá ò ní irú nǹkan báyìí lọ́kàn tí ta wá rí tí ń lé àtobìnrin àtọkùnrin ọmọ kéékèèké báyìí tí ń lé hàn tí wọ́n wá ń ṣe fídíò yẹn. Ilẹ̀ Yorùbá ní nǹkan tí jáde pé yóò kárí gbogbo àgbáyé. Irú nǹkan bá wọn ọ̀gbọ́dọ̀ rí nílùú èbó nípa lé wípé Yorùbá ẹ̀yà wa ó bẹ̀rẹ̀ sí ní lé ọmọ kéékèèké tí wọ́n tó wá jóbìn àti ìyàwó níbo la ṣe ṣe máa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ àwọn ọba tabako àwọn agbára a lè gbà padà ní ọ̀pọ̀lọpọ̀ agbára. Pásídìsì bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń pẹ́ tí ń gbénu lé níná ló nínú gómìn ẹ máa lọ ṣe
àwọn ọṣẹ́ kọ̀ọ̀kan àwọn àyẹn la fi àwọn sẹ́ríkì fúlàní wọ́n máa ń lọ síta wọn tí ń lọ bá wọn tí ń dẹ̀ sọ fún wọn ẹgbẹ́ tí ń bá tún gbọ́ pẹ́ àwọn tó dẹ̀ ń ṣẹlẹ̀ kéékèèké à ń sọ fún wọn tó ń ṣẹlẹ̀ à ń bá wọn sọ̀rọ̀ wọ́n ń ṣe bí tòótọ́ ṣùgbọ́n kò síbi tí èmi mọ̀ pé kò síbi tí kò sí torí àwọn ọmọ wa tán wà ní ṣẹ́rí tí nǹkan tó ń pè ní reprisal attacks àwọn ọmọ wa tó wà níbẹ̀ yẹn ìkan ìfẹ́ sọyí ẹ̀mí tí a lè fi rọ́ tá a lè fi wé láàrin àwọn tẹ̀mí wà ní káàkiri wà ní gbòòrò ìkan nínú wọn báyìí ní ẹyọ kan so báwo la ṣe fẹ́ owó pé báwo la fẹ́ ṣe ní ọgbọ́n àti káwọ ọba pákórí jọ nítorí àwọn ọmọ wa tí wọ́n wà níbẹ̀ tẹ́ bá nígbà mo lọ sí Sokoto àwọn ọmọ wa wà tí wọ́n jẹ́ permanent secretary bẹ́ẹ̀ àwọn ọmọ wa wà tí wọ́n jẹ́ commissioners àwọn ọmọ wa wà tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n ní hospital tó dáa jù àti àwọn businesses tó lágbára jù lọ táwọn ti ń gbé bẹ́ẹ̀ tẹ́ bá rí àwọn ọmọ wa tó wà lọ́hùn bàbá èèyàn ò ní fẹ́ jẹ́ kí wọ́n lọ mú ọmọ wa kan àìsí fẹ́ sọ̀rọ̀ ìjáde nítorí kọ́ má bàa gún nǹkan sílẹ̀ so irú àwọn tí wọ́n jẹ́ kínní yẹn ní tèmi fẹ́ jẹ́ ká béèrè the devolution of powers then lẹ́yìn náà ibi táwa ti ṣéjù wo ni pé tọ́wọ́ ọmọdé ọba tèkú dà kọ́mọ ìfò láṣẹ ọwọ́ bó ṣe tèkú dà níbi tí wọ́n ti ń control kínní yẹn ẹni ẹ̀ńtọ́ wà alẹ́ ẹ̀ńtọ́ wà bẹ́ẹ̀ nísìnyí ń dáàbò bo àwọn tí wọ́n ń ṣọṣẹ́ níbí ọmọ wa bá wọ́n wà bẹ́ẹ̀ tá a gbé débẹ̀ bàbá àwọn àyè ọ̀tọ̀ mi o ọgbọ́n tèmi rò pé ó yẹ ká nítorí pé òkun ọgbọ́dọ̀ ó káwa náà wá kọ́mọ̀dínlógún ọjọ́ bí a lọ. Bàbá ihun tí èmi fẹ́ jẹ́ ká wò ní pé ẹ jẹ́ ká gbé ọmọ wa ká wò bá ṣe ṣe ọmọ wa débẹ̀ táwa béèrè pé ní táǹfẹ́ ni bàbá ẹ̀yin lẹ́yìn ṣáájú wa tẹ́ sọ fún ọmọ náà pé orí gbọ́n ṣe ń ṣe ra bí wọn bá ti change ẹ̀gbọ́n tó jẹ́ federal ọmọ wa tata ní ọ̀dì IG bàbá ọmọ yín náà ni ṣé yóò dáàbò bò abẹ́ ọ̀bá dá wọn nígbà bá béèrè dé a ní ẹjẹ́ àgbà kínní àwa béèrè bàbá tí mo ní ìsọ̀rọ̀ yẹn nítorí mi ò mẹ́nu bá ẹ̀ torí nítorí tàbí lára tí mo rí àwọn ọmọ obìnrin tí mo sì mẹ́pẹ́ Yorùbá kọ́ ní ìwà wakọ̀ yìí kí àwọn èèyàn lè bá èmi fara mi lélẹ̀ as gẹ́gẹ́ bí tí wọ́n ń pè ní sacrificial lamb nígbà bẹ́ẹ̀ bú mi ǹjẹ́ ìbọn sakabula àwọn ìbọn èké ìkọ́ni ẹ máa ń lò lójú ogun bàbá wọ́n ń pè àwọn kan ní jet fighters wọ́n ń pè ibi tó wà tó pọ̀ jù àti Yorùbá wẹ́ẹ́ ẹ̀gbọ́n mi dáadáa nítorí náírà la sì ná ọ̀pọ̀lọpọ̀ ló sì wà ní Federal University ọ̀pọ̀lọpọ̀ nítorí bẹ́yìn àwọn bá béèrè nǹkan ẹgbẹ́ àgbà nǹkan tá a ti ọ̀pọ̀ ẹgbẹ́ wà ní ọ̀pọ̀ ọmọ tí ó tó bẹ́ẹ̀ kí ọkàn wọn kí nínú ká gbọ́mọ wá débẹ̀ ká wá wo bàbá ńlá tó bí ọmọ náà ìyálàyà tó bí ọmọ náà tí ó sọ pé òun ò ní ṣe ti Yorùbá àbọ̀ nínú. Tẹ́lú káàbọ̀. Ọba Adéwálé Àkànbí o. Àkànbí káàbọ̀. Ọmọ Lágbẹ̀dú ọmọ ọba. Adéwálé ọmọ Akí. Ọmọ Àdókò Kídóru. Ọmọ Ajẹ́dẹ́pẹ́ bí. Kí ọmọ lọ sódò. Ará káàmọ́ Láyọ̀ ọmọ Èdì. Ọmọ Èdì gbọ́jọ́. Ó sì yẹ ká lè ṣe jẹ́lẹ̀ fún yín nítorí púpọ̀ pé nígbà wọn tó bá rí àtúntò bọ́lá ti fẹ́ ló ṣe wà. Tó ti yé méjì Yorùbá ní lówó ìlà nínú ìlú. Wọn lọ́gbọ́n ní ìlú ọ̀nà rẹ̀ sì túmọ̀ rẹ̀.
Yorùbá gbọ́n púpọ̀ jù ìkànnì ẹ̀kọ́ tó lè láwọ́ pé ọba Abdulrasheed ìdúró ní àtúntò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ pé ìtọ́lọ̀ fún lóye àtọ̀gbọ́n ni. Tí ìmọ̀ràn tó wà ní pé gbogbo wa pẹ̀lẹ́ làápà mọ́kùnrin pẹ̀lẹ́. Ọmọ kan ní bàbá rẹ̀ rán níṣẹ́ tó bá dé báyìí o tó sọ báyìí o wọ́n ló ń bọ̀ tó bá ti báyìí tó bá tó bàbá báyìí wà á bá ṣe láti sọ̀rọ̀ ọkọ̀ àwọn àni olùrà bá rẹ̀ ní tó ń fún wa nísìnyí pé ẹjẹ́ ká tiẹ̀ kọ́kọ́ kóra wa jọ náà ká sọ pé àfọmọ àfọ̀tẹ́ afẹ́ rẹ̀ pọ̀ ṣùgbọ́n káà náà wọ́n náà tá a fi gbé yàn ti wá dé ipò àṣẹ ẹni ká jà mo gba ọ̀rẹ́ ìfẹ́ ká jẹ́ ká tó ọ̀nà náà lẹ́nu kan bá rí níta tó wọ́n tó tilẹ̀ tiẹ̀ sọ lọ́hùn àwọn bàbá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ yìí wà nígbà pẹ̀lẹ́ làwọn àwọn ọmọ ìpẹ̀lẹ́ bẹ́ẹ̀ni kankan jà lẹ́ Nàìjíríà èdè ayélujára tó dé àti pété ọlọ́wọ́ wà níparí ẹ̀ á lè gbọ́ra wa yóò so resolution wa mílíọ̀nù ní pé we are praying to all Nigerians everywhere bàbá wa have very differences wa I think of the consequences of breakup of the country. It's an element that will go nobody any good. For instance, from now we call on all Nigerians, including every race, every tribe, that we continue to work as brothers and sisters. And that has to go to our leaders. That one Nigeria is very important. We have seen the effect of the Islamic war in Africa, and we were affected. The bad effect of this still continues. So we appeal to people. Let's take our brothers and sisters and work towards peace and tranquility. And we call on all the authorities, the state governments, and the federal government, that traditional rulers in Rwanda will work as one to ensure that peace reigns supreme in every part of the world. Ìṣẹ́ máa gbé jáde fún àǹtó resolution wa abẹ́gbogbo àwọn ìṣẹ́ everywhere that the traditional rulers will remain the embodiment of peace and good governance in the country. We are one and we will remain one by the grace of God. Gbogbo orí adé ni wọ́n sọ̀rọ̀ ọmọ Yorùbá sì gbúdọ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Ẹni tí bá lajú ní ẹni tí tọ̀ mọ́ pàdé ìbára yọ. Ọláyíwọlá Àgbàdá, ikú àbáyèyé ń tẹ̀ wí àti gbọ́, á sì wù ọmọ ọkọ bàbá kẹ́ẹ̀pẹ́kẹ́ tẹ̀lé jìnnà. Adéwálé Àkànbí, ìlú Fẹ́mi lóye tẹ́lú àkọ́kọ́, Olúwo tilẹ̀ tù ó. Wọ́n ní kẹ́ẹ̀pẹ́ Adéyẹmí Lámìdí ọba bàbá kẹ́ẹ̀tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ni bó ṣe wà ní Dàgbà yí ọlọ́jọ́ ọmọ Kújẹ́ Ẹ̀rá. ọkọ̀ fẹ́ ti bàbá rẹ̀. Kújẹ́ Ẹ̀rá ọmọ agbóríṣò òfìlẹ̀ àrùn. Ẹ̀jẹ̀ kọ́ kọ́kọ́ rí náà kan tó fi afọ́tò. Ọ̀wọ́ wọ́n ní yín tí wọ́n fún níbìdà ànúgbó. Ti Kújẹ́ Ẹ̀rá ọmọ agbóríṣò. Ọba Adéwálé Àkànbí, ẹkú dìde, ẹkú kọ́lé da, ẹkú ìṣọ̀kanlẹ̀ Yorùbá, ẹkú kọ́rọ̀ Nàìjíríà ó lè dùn bẹ́ẹ̀ kó gún. Ọba Adéwálé Àkànbí, ẹ tẹ̀lé jìnnà bàbá wa, ẹkú dìde, ẹ káàbọ̀ sọ́yọ́lé bàbá wa. Ọláyíwọlá Àgbàdá, wọ́n ní ká kí yín pẹ́ káàbọ̀. Gbogbo orí adé ẹ̀yìn là ń kí kábíyèsí
akire eléyìí kiri kábíyèsí ẹ̀ka àbọ̀ sáàfin aláàfin bàbá wa bàbá mi onísàlà ti tẹ̀sù olóògùn tó mẹ́kun ààyè kábíyèsí oríkàdé olú ilé ọ̀gọ̀ bàbá mi olú ìdílọ́ta bàbá wa kábíyèsí ọlọ́jà get a larger space outside. ọlọ́jà kárọ̀ yọ ọdún onísàlà ìtẹ̀sù bàbá mo kí ẹ káàbọ̀ olókè sáàdì ìtòkè sáàdì kábíyèsí ẹ káàbọ̀ olókè ọba mọ́rọ́ kábíyèsí ọba báyọ̀ fún ẹ̀jọ́ mo kí yín ẹ káàbọ̀ bálẹ̀ náà àfihàn yọlẹ̀wà ẹkú rí àti ẹ̀kọ́ mo kí yín ẹ káàbọ̀ sáàfin bàbá wa aláàfin ẹ̀ Yorùbá kábíyèsí o. Ali Ibrahim.